ọba òun ní sọ̀rọ̀ lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yorùbá o Ọlọ́run bá ti dẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí ẹ̀ kí sọ bá ti mọ́ dẹ́rùbà yẹn Ọlọ́run dẹ́rùbẹ̀ dá o àwọn làmọ́ ń dẹ́rùbà ara wa àwọn tẹ́tì ara wa lórí irọ́ àtà lórí irọ́ ni o ẹni tọ́lọ́run ò mú ẹ̀dá ò lè mú o Ọlọ́run sì ní mú wa kò ní mú wa kò ní fà á lé tí ó mú wa lọ́wọ́ ọmọ mi Saheed Òṣùpá ó ní má fura sí ẹni tá a bá ń bá rìn má fura sí ẹni tá a bá fura sí ló gba ká yẹra àwọn òfura sẹ́ni kankan náà àwọn ọmọ tí ń tẹ̀lé ẹ sáà mo bá àṣàdọ̀ àfọwọ́n ọmọ tí ń tẹ̀lé wa kéṣù mọ́ ya wọn lò èyí tẹ̀sùn bá dẹ̀ yá lónú wọn ó sì tẹ́tí ọgbọ̀jọ kùnú àwọn ìbẹ̀rù àwọn ọmọ abẹ́lẹ̀ wọn fún wọn pé kéṣù mọ́ ya ẹ lò ṣùgbọ́n tẹ̀sùn bá ya ẹ lò tó fẹ́ fi wá hàn bí kílókà ti fi Jésù hàn bí Júdásì ti fi Jésù hàn wọ́n fà wá hàn wọ́n wù wájú àwọn èsè Jésù ọ̀ pé Jésù ni bàbá dáríjì Júdásì irọ́ àwọn ènìyàn dáríjì ọ tó bá ti lè ṣe jàǹbá fún mi tó dẹ̀ ń bá mi jẹ tó ń bá mi mu à ń sọ fọlọ́n kó ṣe jàǹbá fún ọ náà ni o èmi ń sọ fún Ọlọ́run pé kó dáríjì ọ ń sọ fọlọ́n pé kó má dáríjì ọ kó pa ọ̀rẹ́ ni o Ọlọ́run nípa gbogbo ara o àbí àṣẹ gbogbo ẹ̀yin mọ̀mọ́ mi àǹtí mi brọ́dà mi ẹ̀gbọ́n mi káàkiri nílẹ̀ yìí àti lókè òkun Ọlọ́run nípa yín rẹ o ọmọ Yorùbá káàkiri Ọlọ́run nípa yín rẹ o Ọlọ́run bá ń dó tì yín Ọlọ́run mọ nífẹ̀ẹ́ yín o Ọlọ́run mọ nífẹ̀ẹ́ yín o Ọlọ́run lẹ fẹ́ràn kì í ṣe Sunday Igboho Ọlọ́run lẹ fẹ́ràn o Ọlọ́run lẹ fẹ́ràn o gbogbo ẹ̀yin Yorùbá káàkiri àgbáńlá ayé tẹ́ ń dìde Ọlọ́run lẹ fẹ́ràn kì í ṣe mi o tá lé mi Ọlọ́run mọ fẹ́ràn yín náà kò ní fi yín lẹ̀ o ẹ má pọ̀rọ̀ mi pọ̀ mi mọ̀ọ́rọ̀ sọ púpọ̀ jù ẹ̀yin náà lẹ́ni mọ́ sọ̀rọ̀ mọ́ ṣé mi ń sọ̀rọ̀ jù. ẹ ti sọ̀rọ̀ jù ẹ sọ̀rọ̀ jù ẹ tẹ̀ ti sọ̀rọ̀.